nǹkan tí ta lọ́lọ́run sọ ó wà right. Ẹ wò ó, ẹ̀yin àáfàá, energy tẹ́ ń lò láti máa fi ṣe fídíò lórí ta lọ́lọ́run yẹn, ẹ lo energy yẹn láti ṣe fídíò lórí àwọn bandit. Nítorí pé àwọn bandit tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọn ò lo ìṣẹ̀ṣe láti fi jí àwọn ọmọ gbé o. Wọn ò lo ìṣẹ̀ṣe láti fi jí àwọn ọmọ gbé. Nǹkan méjì ni wọ́n ń lò. Nǹkan méjì ni àwọn bandit tí à ń sọ yìí, àwọn tó ń pa ènìyàn, tó ń waste life àwọn èèyàn láì nídìí kankan. Nǹkan méjì péré ni wọ́n ń lò. Kí ni àwọn nǹkan náà? Wọ́n ń lo ẹ̀sìn Islam láti fi operate. Kí ni mo sọ? Wọ́n ń lo ẹ̀sìn Islam láti fi operate. Why tí ẹ ṣe fídíò láti fi sọ̀rọ̀ against àwọn tó ń lo ẹ̀sìn láti fi operate? Tẹ wá mú gbogbo yẹn, tẹ wá fi yẹn lẹ̀, tẹ wá ń ṣe fídíò fún ta lọ́lọ́run, ẹ wá ń ṣe bí show, ẹ wá ń ṣe episode 1, episode 2, episode 3, episode 4, ẹ wá ń ṣe fídíò lọ fún, ẹ wá ń ṣe lọ fáfàfà fún. Ẹ wá lè lo energy yẹn lórí àwọn tó ń jí wa gbé, tó ń jí àwọn ọmọ wa gbé, tó ń jí àwọn bàbá wa gbé, tó ń jí àwọn ìyá wa gbé, tí wọn ò lè lọ sódò, wọn ò lè lọ sóko, wọn ò lè lọ síbikíbi mọ́. Àwọn tí ó jẹ́ pé ebi ò kí ń pa wọ́n tẹ́lẹ̀, ebi ti ń pa wọ́n nísìnyí nítorí pé wọn ò lè lọ dáko mọ́. Ẹ wá ń lo energy yẹn lórí ta lọ́lọ́run. Ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ báyìí, kẹ́ ẹ lo energy kẹ́ ẹ fi sọ̀rọ̀ against àwọn tó ń lo ẹ̀sìn tó ń ba ẹ̀sìn jẹ́, tó ń fi ẹ̀sìn tó fi ń pa ènìyàn. Ẹ̀sìn Islam ni àwọn people yìí ń lò tó fi ń pa ènìyàn. Gbogbo association yín, gbogbo organization yín, ẹ lò against àwọn yẹn. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni ìbọn. Àwọn ọlọ́pàá tí ó jẹ́ pé wọ́n ń trace àwọn ọmọ yahoo káàkiri, àwọn tí driver license wọn tí ò pé, àwọn tí ìwé mọ́tò wọn ò pé, àwọn tó ń fagbó, àwọn tó ń ṣigbá, àwọn tó ń ṣàwo. Ẹ sì fi àwọn yẹn lẹ̀ for now. Àwọn tó ń lo ìbọn tí wọ́n fi ń pa èèyàn yìí, ìyẹn àwọn bandit yìí, ẹ ṣe jà, ẹ fight against wọn. Ẹ fight against wọn kí wọ́n yé bá yín lórúkọ jẹ́ mọ́. Nítorí pé mo ti rí àwọn fídíò lóríṣiríṣi táwọn èèyàn ti ṣe, tí wọ́n sọ wípé ẹ̀yin ọlọ́pàá náà ni ẹ̀ ń gbé ìbọn fún wọn. Wípé ìbọn tó wà lọ́wọ́ wọn gan, wípé ó ju AK-47 lọ. Ibo ni wọ́n ti ń rí? Ṣèbí nǹkan tá gbọ́ ni pé, nǹkan tá máa ń gbọ́ ni pé ọta ìbọn kọ̀ọ̀kan, tí wọ́n bá yan ọta ìbọn kọ̀ọ̀kan pé wọ́n máa mọ station tó yìn. Nígbà tó ti ń rí bẹ́ẹ̀ yẹn, báwo wà ní ìbọn ṣe ń dé ọwọ́ àwọn bandit yìí? So ẹ̀yin náà ní question láti answer níbẹ̀ yẹn. So ẹ jẹ́ ká fi ta lọ́lọ́run lẹ̀ báyìí. Nítorí pé kò ń ṣe ẹ̀sìn ìbílẹ̀, kì í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ni wọ́n fi ń operate. Kò ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ ni àwọn bandit fi ń operate, bí kò ṣe ti Islam àti ìbọn. So ẹ lọ ṣiṣẹ́ lórí ìyẹn. Ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ báyìí.